Aleykum salaam wa rahmatullahi wa barakatuh. Ẹ jẹ́ bá mi dárúkọ yín fáwọn tó ń wò yín lọ́wọ́lọ́wọ́ báyìí. Orúkọ mi ni Comrade Isa Ìyàndá Abbas Karara. Èmi máa abúlé jẹ pé Comrade I Abbas Karara Alápàtà. Yes sir. Ẹ jọ̀ọ́ kí ni nǹkan tí ẹ wá ṣe ní Our Garden Restaurant lónìí? Kọ́lá Ọlátúnjí ó ń ṣe ọjọ́ ìbí rẹ̀ at the same time ìgbàgbọ́ Yorùbá ó tún lọ́ọ̀nchì ẹ̀ lónìí. Yes sir. Kí ni nǹkan tí ẹ lè bá mi sọ nípa Ààrẹ Kọ́lá Ọlátúnjí? Ọ̀rọ̀ òkèrè tí ọba lé kan ó máa ń dí kan wọ́n ní bàbá arọ tàbí ṣùgbọ́n àrẹ̀mọ́ ni ọdún mi tó pàtó òdodo nù. Kọ́lá Ọlátúnjí ọwọ́ Ọlọ́run ló dá kalẹ̀ gbogbo ẹni tí ọba mà tí máa ń gbúrẹ́ wọ́n mọ̀ pé ọmọ ni tẹ́ bá tún wá rí àwọn mọ̀ pé èèyàn ni so ẹni tó bá débi Our Garden yóò gbà pé ọmọ ní Kọ́lá Ọlátúnjí kọ́ ọmọ sáà tí kò dáa fún un kalẹ̀. Àmín sà, ẹ ṣeun gan ni sà.